2-in-1 celebration ni o. ọjọ́ yẹn gẹ́gẹ́ la tún máa ṣe filọ́lẹ̀ àràgbá yamuyamu iléeṣẹ́ rédíò Awikonko FM. ayẹyẹ máa wáyé ní Adétutù event center Akíọ́lá Ìpẹ́tùmọ́dù ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ Sunday August 24 2025. bẹ̀rẹ̀ láago 12 ọ̀sán gẹ́rẹ́gẹ́. gbogbo olókòlókò tọkùlù jankan ló ń bọ̀. Táyé Kẹ́hìndé Adégbòdù ni ó kọrin lulu fún wájọ́. aṣọ àǹkárá tààmú pẹ̀lú access card ní fisa láti wọlé o. ọ̀pá mẹ́rin àti fìlà àwọn ọkùnrin 10,000 naira ni. ọ̀pá mẹ́fà àti gèlè àwọn obìnrin ní 18,000 naira. ẹ fẹ́ràn sọ́jọ́ ìbí Awikonko nígbà yìí ní kẹ́gbẹ́. Adéoyè abẹ́fẹ́ wo la bí àkàndá ọ̀rọ̀ Awikonko ló pé gbogbo àwọn olóríire ẹja jọ pàdé níbẹ̀. a máa retí yín o. a máa retí yín o. mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé, mo kí gbogbo ọmọ káàárọ̀ òjíire bí níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí. bóò ni ṣe wà dáadáa, ṣe lè dá sọ́ọ̀dẹ́ dùn, kì í ṣe bí ẹni tá a bá lóde ijó tó yẹ ká ti mọ̀ pé lè dá ọ̀dẹ́ dùn lójó bujó sẹ́sẹ̀ kó bujó síbàdí lójó bùnrín sẹ́ẹ̀kẹ́ torí ẹni tínú ẹ̀ ò bá dùn ò lè jó. mo kí gbogbo yín káàbọ̀ sí àkọ́sọ ètò wa. ṣé ẹ gbàgbé mo ní bí ò nídìí obìnrin kì í jẹ́ kúmólú, ẹkún ní bákun wá. obìnrin tó fìdòwú ṣàkọ́bí ó yẹ kó ṣàlàyé ibi tó bíbejì sí. gbogbo nǹkan pátápátá ló ní orísun. lóòótọ́ bàbá wa Awùjalẹ̀ àtàwọn ọba tó kù nípínlẹ̀ Ògùn wọ́n fi àbádòfin sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó, ilé ìgbìmọ̀ asòfin àbí ẹnu mi àgò ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn, ilé ìgbìmọ̀ sì fọwọ́ sí wípé ó dá o, ó ti dàbádòfin o. ọbakọba tó bá kú a máa sìnkú ẹ̀ nílànà ìgbàgbọ́ àti ẹ̀sìn tó yàn láàyò. wọn wá ní déédéé sọ bẹ́ẹ̀ o, wọn ò sì ní déédéé sin bẹ́ẹ̀. àwọn ẹbí ọba yẹn wọ́n gbọ́dọ̀ fọwọ́ sí i. ìdílé tó fà á kalẹ̀ kó wá jọba wọ́n gbọ́dọ̀ fọwọ́ sí i. mo wá ṣèwádìí pé kí ló ṣokùnfà, kí ló fà á tó rí bẹ́ẹ̀ nípìnlẹ̀. mo wá rí i pé ẹni tí ò gbọ́ tẹnu ẹ̀gà ní pé yòókù ń pàtó. lóòótọ́ kò sí bá a ṣe sọ tá a gbà sí wọn lẹ́nu, tá a gbà pẹ̀lú wọn. ibi tá a parí ẹ̀ sí ni pé ká sọ wípé àwọn àṣà wa, àwọn nǹkan àjogúnbá wa kan ti wà outdated. ìyẹn túmọ̀ sí pé kò bá ìgbà mu mọ́. báyé bá ń yí wọn ni a mọ̀ báyé yí. ẹni tí ò báyé yí yóò gbé sẹ́yìn, yóò rà sẹ́yìn, yóò jẹrà sẹ́yìn, kò ní lè lọ síwájú. ayé evolve. jẹ́ ti èjìlá wa yìí ẹ̀gbọ́n tán pa àwọn ọmọ kan lọ́mọ Gen Z, àwọn ọmọ computer generation. àwọn ọmọ tó jẹ́ pé gbogbo nǹkan wọn ìkánjú ló bọ́ sí. ara wọn ò balẹ̀ rárá. ẹ̀kọ́ wọn ò rá àǹfààní àti kọ́ tán lé lọ́dọ̀ àwọn òbí wọn. ẹ̀kọ́ ti ta wọn ò láǹfààní, wọn ò rẹ́dì láti gbà, wọn ò ṣetán láti gbà á. gbogbo nǹkan wọn kánjú ìwà ń wára ni. wọ́n fẹ́ kánjú lówó, wọ́n fẹ́ kánjú kọ́lé, wọ́n fẹ́ kánjú gun mọ́tò, wọ́n fẹ́ kánjú lọ́là, wọ́n fẹ́ kánjú ṣiṣẹ́. ẹgbẹ́sẹ̀ fún wọn fẹ́ sáré ṣe é. ọtẹ ńlọrùn kò tẹ́ ńlọrùn, kan sáré ṣe é, kan sáré dìlífẹ̀, kan sáré lọ, kan tó máa wá mi. ń gbàgbé wípé kìtàkìtà kìtìkìtì ọmọlà, ká ṣiṣẹ́ bí ẹrú ọ̀dà nǹkan kan. bí pọ̀ ló gbìn tí àpò ló ń bomirin láì síbùkún ọlọ́ńbẹ̀ òfo lórí òfo lásán ni. àkàndá ọ̀rọ̀ Awikonko kí n má lu àmì fàágùn. àwa bá àwọn àpilẹ̀kọ kan tọ́jú àkọọ́lẹ̀ bàbá wa ọba Síkírù Adétọ̀nà tó wàjà. àpilẹ̀kọ èwo ìdí tó fi jẹ́ kàyéfì fáwọn táwọn òfin nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe mọ́. pé ńgbà táwọn jọba lọ́dún 1960
ẹ má bínú ẹ̀yin èèyàn mi o lórí ètò tí mo ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi tí mo ti sọ wípé ọba Síkírù Adétọ̀nà gorí àpèrè àwọn baba ńlá wọn lọ́dún 1962 no ọdún 1960 ni wọ́n gorí àpèrè àwọn baba ńlá baba wọn. ìyẹn ló jẹ́ kó jẹ́ wípé ọdún 64 ó dàbí ẹni pé April ni wọ́n jọba mi ò rántí mọ́ǹtì yẹn dáadáa níbẹ̀ ẹ̀kọ́ ni mo fẹ́ lọ. bàbá ní ìdí tó sọ ìrètí àwọn nù nínú àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé nínú àwọn nǹkan tí baba ńlá baba àwọn ti ṣe sẹ́yìn. tẹ́ bá wo ọba Síkírù Adétọ̀nà dáadáa ẹ rí i pé wọ́n fi ọ̀dọ́ joyè wọ́n fọmọdé joyè wọ́n wá fàgbà lò ó wọ́n jọba at the age of 28 bàbá sì ṣe ron dáadáa. now bàbá ní ńgbà tí àwọn fẹ́ jọba táwọn afọbajẹ àwọn ìṣòro ìlú tí wọ́n dé láti wá ṣe orò fáwọn àwọn rí i pé wọ́n ń jómokùnà mú sínà àwọn rí i pé nǹkan fẹ́ ṣe fáwọn òye ọgbà ìmọ̀tán ni wọ́n ń lò kì í ṣe pé bóyá àwọn gangan mọ tí wọ́n ń ṣe tàbí nǹkan fẹ́ ṣe. ìdí ni pé ọba tó jẹ síwájú àwọn ńgbà tó gbèsè ọ̀pọ̀ àwọn tó jẹ́ afọbajẹ tó dàgbà tí wọ́n mọ̀ nípa ètò ọba wọn ò sí láyé mọ́. àwọn wá rí àwọn tí ń ṣètò fáwọn wípé àìdíà làwọn èèyàn yìí ń lò. lóòótọ́ ó ní ètò àtìlànà tí wọ́n fi jẹ Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú. ibì kan wà tẹ́nìkan ti gbé kábíyèsí pọ̀n kọjá odò kan. onítọ̀hún wọ́n ní bó bá ti gbé kábíyèsí pọ̀n kọjá odò òun tọ̀hún ò gbọ́dọ̀ rìn wá sí inú ìgboro mọ́ kò sì gbọ́dọ̀ fojú kanjú pẹ̀lú Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú mọ́. bàbá wò dáadáa yóò níṣẹ̀lẹ̀ tó bí ìtàn yẹn tábàtọ̀ pinpin ìwádìí ṣùgbọ́n bí tí wàá wù kí ìṣẹ̀lẹ̀ kún bí lóòótọ́ kò sí ní tó ní kọ́ mọ́ yí padà rúgbẹ ayé wo ni wọ́n gbé tí wọ́n fúnra mi ṣẹ́gun sí tí wọ́n wá ní jẹbẹ rẹ̀. mo rí kábíyèsí ńgbà tó fẹ́ jọba tí ọ̀sán àǹfààní tí mo fẹ́ jẹ́ ń bẹ̀ torí kábíyèsí sọ pé àwọn rí as kind of extortion bí ìgbà tí wọ́n ń rè èèyàn níka jiyàn. a fẹ́ jọba àwa ni kò lọ rè mú gbogbo ilé ayé wá níta bá ti gbà lẹ́ẹ̀kan náà láti gbà. àfẹ́lẹ́ ní kinní o nǹkan kan báyìí láfi ṣe tutù ilé o nǹkan kan báyìí láfi ṣe ń láwọn ṣàkíyèsí pé bí ìgbà téèyàn kàn ń sọra rẹ̀ di àgbà lọ́wọ́ mẹ́rìí. ṣùgbọ́n tó jẹ́ pé ẹni tí ń wápò tàbí tó fẹ́ du ipò tàbí tó fẹ́ gorí àlééfà yẹn kò ní alternative tàbí option dàn kó ṣe ní tí wọ́n bá ní kó ṣe lọ. ojú táwọn fi wò ó nù. ẹ já farabalẹ̀ ka àpilẹ̀kọ bàbá. wọ́n ní wọ́n rí yọ nínú autobiography of Obab S.K. Adétọ̀nà Ọ̀gbágbá II. Kábíyèsí had this to say, and I quote, "As part of the coronation process, the Odis (ààfin attendants) embarked on the various rituals that would lead to my installation as the Àwùjalẹ̀ of Ijebuland. Personally, I can say here that there is nothing about these rituals that could not be made public." Pé kò sí nǹkan tá à ń ṣe ń kọ̀kọ̀ tá à ń ṣe ń kọ̀rọ̀ yàrá tá à ń ṣe lóòkùn tó wá yàtọ̀ sí nǹkan tá a lè ṣe ń gbangba. ntí kábíyèsí ọ̀rántí ntí kábíyèsí ọ̀mọ̀ ni wípé fìrí ní mẹ́kùn níyì ntá a bá fi pamọ́ ní jọni lójú jọjọ. ìyẹn ní bẹ nídìí orò lóró ń dún wómú nàmù ìyẹn ní bẹ nídìí orò. ntá bá ti pè láwo awo ni àwọn nǹkan kan ń bẹ tí ìran Yorùbá fi sáwó kó lè bá a níyì. torí tá a bá fi sáwó á ti yẹpẹrẹ gbogbo nǹkan tá a ní pátápátá. awo la fọba ṣe
lára wo tá a fọba ṣe ní pè bí wà ará àta ẹni tí ìsọmọ ọba ẹni tí ọ̀jọba tí ò ṣe tán láti jọba ò gbọdọ̀ mọ tí wọ́n ṣe ń pè bí. àwọn ẹwà àwọn iyì tí ń bẹ nínú àṣà àti nǹkan àjogúnbá wa nù bàbá ti wá ṣe ní gbangba kárí ni lónìí kárí ni lọ́la ọmọ ṣìyàn Bọ́lá kì í já jọrọ ẹni lójú nta ti ṣe lóyún gbẹ kí ni wọ́n ń ṣe nta bíbí kìnínní náà ni bíbí kò ju pé kàn ṣe lè lọ iyì àtàpọ́nlé ọba kò ní sí ń bẹ̀. àìmọ̀ tí wọ́n ṣe ń pè bí la fi máa ń gẹ̀ẹ́sì la fi máa ń forí rò ó pé kí ni wọ́n ṣe ń bẹ̀ náà lọ́jọ́ kìnínní kan náà ń lò kí ni wọ́n máa ṣe lọ́jọ́ kọ̀ọ̀kan. àwọn àṣírí tó tún wà ní pè bí ibi tán ń pè ní lòfì ní pé lẹ́yìn tó bá ti jáde ń bẹ̀ wọ́n yìí tó ń wọbẹ̀ mọ́. lóòótọ́ tá bá wò ń ta yí òde òní á sọ pé bọ́n bá wọbẹ̀ kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ ṣùgbọ́n àṣírí náà ni àfipamọ́ náà ni àfipalájùbá ni àfitọ́jú ẹ̀ ni àfipọ́nlẹ́gbìnrin ni ṣé wọ́n sì Káàbà fún yín ni ṣé ẹ wo tí ń bẹ nú ẹ̀ ebi wọ́n kàn ṣe ní igun mẹ́rin wọ́n sì ní ẹ máa yípo ẹ sì ń yí ipò lọ́dọọdún kálẹ̀ ẹmọ tí ń bẹ nú ẹ̀ ni ẹ lè má lè yípo bóyá tẹ bá fọ́ gbogbo pátákó ọ nísìn bóyá àwọn ìwé ni wọ́n tòjọ́ bẹ̀ bóyá òkúta kan wọ́n gbé bẹ́ẹ̀ ńgbà tẹ bá rí pé ṣé n tà ń yípo láti ẹjọ́ yìí náà ni àsókúta ni ọlọ́mọdé yẹn ọgọ́ o òkúta mo wá ń yípo lọ nígbà àsọpá wa Mọ́kà àsọpá wa ṣe àjì àwa ń yí òkúta po àṣewé ló tiẹ̀ wà ń bẹ̀ ìwé lásán la wá ń yípo àṣírí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìran Yorùbá ṣe láṣírí torí ẹ̀ ló jẹ́ kíran Yorùbá ó léèwọ̀ torí ẹ̀ ló jẹ́ kíran Yorùbá ó ní má ṣe wọ́n á ní má ṣe ilé ayé ní gbé ẹni ọba ṣe òde ọ̀run làálàá nǹkan bá ti wá ní ọmọ ìṣẹ̀lẹ̀ rú ọmọ àbọ̀ láti ṣe wọ́n á ní má dẹ́jà o ìwọ náà bá ní dẹ́jà ẹ̀rú ọba máa bá ọ ló jẹ́ kí Yorùbá ó léèwọ̀ àpọ́nlé ìran Yorùbá nù ń tá a fi ń jẹ́ Yorùbá gangan nù kì í ṣaṣọ lásán kì í ṣe òde ẹnu wa lásán. bàbá wa ní in fact many of the Odis performing the rituals were themselves novices to the rituals and were actually trying out their roles for the first time. pé ọ̀pọ̀lọpọ̀ láàrin wọn ìgbà àkọ́kọ́ tí wọ́n ń sojúṣe ìdílé wọn ọ̀dà olóyè ẹmẹsẹ̀ olóyè kínní báyìí lọ́gbọ́dọ̀ gbégbèsè báyìí olóyè kínní kan ni ó mórí ọba wá olóyè kínní kan ni ó dàgbàdé lọ́ba lórí olóyè kínní kan ni ó fìdà lọ́ba lọ́wọ́ olóyè kínní kan ni ó wẹ̀rí ọba olóyè kínní kan ni ó ṣètò bọ́ba ó ṣe gbégbá gbé gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n ẹ̀sẹ̀ ń ṣe fúngbà àkọ́kọ́ ni kò yé wọn àìdíà wọn ń lò n tó yí ọkàn kábíyèsí padà nù ẹ máa gbọ́ o. were actually trying out their roles for the first time. It must be remembered that my predecessor, Gbelegbua, ascended the throne in 1933, and my ceremony was conducted 27 years afterwards. Lélẹ̀ tó túmọ̀ sí pé ọ̀pọ̀ àwọn tó mọ̀ díẹ̀ ọ̀kíní ọ̀hún orò tá a bá ń ṣe tá a bá ń lọ́mọ kéékèèké sẹ́yìn ní ti máa ń mú wá lélẹ̀ yóò parun ni. Àwa náà ti ń lọ́mọ kéékèèké sẹ́yìn báyìí. Àti láyédáyé ọ̀làjú ayédáyé òyìnbó. Àárín nǹkan méjì gbé àṣà wa lé lórí orí ẹ̀sìn la gbélé. Kì í ṣẹ̀sìn wa ẹ̀sìn àtọ́rìn wa la gbélé àṣà Yorùbá wọ̀ mi. Nǹkan ìṣẹ̀ǹbáyé wa ó di àtẹ̀mẹ́rẹ̀ yóò parí pátápátá tá à ní gbúrò ẹ̀ mọ́ níbì kankan. Tá a bá jẹ́ káwọn karambani yóò jẹ kán jẹ lọ. Tá a bá jẹ́ kí wọ́n kọ́wọ́ wọn lọ sókè ju tiwa lọ. Tá a bá jẹ́ kẹ́nu wọn lọ sókè ju tiwa lọ. Torí n tán pè ní Islam kò sí nǹkan kan bẹ́ẹ̀. N tán pè ní Christianity kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ẹ̀sìn àtọ́rìn wa ni. Ìgbàgbọ́ àwọn èèyàn kan ni lóòótọ́. Ìgbàgbọ́ àwọn èèyàn yẹn kò sọ pé ká sọ gbàgbọ́ tàwa gangan nù. Tiwa gangan tó jẹ́ tiwa gangan làwa dúró lé lórí. Ẹnikẹ́ni tó bá fẹ́ jọba kó wà lórí àdéhùn tó bá ti jẹ́ ọba ló ń tàn fẹ́ jẹ́ o lórí àṣà ìṣẹ̀ǹbáyé tiwa ni ó ti jẹ́. Àwọn tó fẹ́ jọba Christian ni wọ́n lọ ń gba kéèpù ni wọ́n lọ ń dé fìlà ni wọ́n lọ ń gba ìlàkọrùn ni wọ́n lọ ń gba ọ̀pá àárín. Àwọn tó fẹ́ jọba nínú Islam ni wọ́n ń wé láwàní fún. Ẹ ń bá fẹ́ jọba nílẹ̀ káàárọ̀ òjíire nílẹ̀ Yorùbá yóò ṣe orò ọba
ẹni tí ó bá ti lè ṣe kí wọ́n má gbàdé lé wọn lórí mọ́, kí wọ́n lọ mọ́ gbàdé wọn ṣọ́ọ̀ṣì, kán lọ mọ́ gbà mọ́sálásí. Kò jù bẹ́ẹ̀ lọ. Kábíyèsí ní many of the Odis were at sea as to what was to be done. Kí la ṣe? Ìnáwó la gbà, èwo ló tún kàn? Gbogbo wọn dé ìkórìtà kò yé mi mọ́, wọn mọ tí wọ́n fẹ́ ṣe, wọn mọ bọ́n yẹn fẹ́ ṣe mọ́. Wọ́n á ní so many of them, it was all done, it was all experimental and mostly guesswork. Nǹkan tá à ń fòye gbé. Òye la fi ń gbé o, kò yé wa gangan o, àmọ́ dojúdojú. Ṣùgbọ́n àsáwọn ò pé báyìí náà ni yóò ṣe jẹ́. Bí a bá ṣe báyìí náà yẹ kó, a bá ti ṣe báyìí náà a ti ṣe náà nu. Ṣùgbọ́n ẹni tí wọ́n ń ṣe, òun lóye wípé ẹni tí wọ́n ń ṣe wọn ò mọ̀, wọ́n kàn lágbárí ni. Bó bá jẹ́wọ́ náà ńkọ́. Wọ́n ní all the secrecy that they maintained about the ritual was, therefore, and I saw it, simply a ploy to extort money from the public, just as their fathers did before them. They deliberately made the rituals look very mysterious. Àṣẹ kábíyèsí náà nù. Tí wọn ò bá jẹ́ kó look mysterious, tí wọn ò jẹ́ kó ní ẹ̀rù nínú, kò ní jọjú. Kí làbá máa pè létùtù ọba? Gbogbo wọ̀nyí agbárí wọn lò jáyísò yìí wọ́n fi ṣe o. Kábíyèsí pẹ́ lórí àlééfà àwọn baba ńlá baba wọn. Presently àwọn lọ́ba tó pẹ́ jù lórí àpèrè àwọn baba ńlá baba wọn. Nínú àwọn ọba tá a sì ń jẹ́ ńgbà tí ní generation yìí o. Ìlú rójú ìlú tùbà, kò sógun gbogbo lẹ́jẹ̀bú. Kí ló dé tá a fọwọ́ wá síbi tọ́wọ́ gbé? Kí ló dé tá a gbìyànjú láti gbé tiwa lárugẹ? Kí ló dé táwa náà kàrámọ̀ tiwa? Ẹ já fẹ̀rù sí. Torí sẹ́ gbàgbé, ipò ọba nìkan ló ṣẹ́kù nínú àṣà wa tá à ń gbé lárugẹ. Bẹ́ẹ̀ bá ti wá sọ di yẹpẹrẹ, tí gbogbo ayé bá ti rí yẹpẹrẹ, kò ní sí nǹkan kan tán ń pè lọ́ba mọ́. Ẹ wá kọ́lẹ̀, bí ọba ti wá sí nǹkan kan tá ń pè lọ́ba mọ́, àá wá ké ìrántí ọba kúrò, àwa náà wà di generation òyìnbó. Bóyá nígbà náà Ọọ̀ni tí Ilé Ifẹ̀ nìkan la máa lò, bí wọ́n ṣe ń lo Queen of England. Láti mọ̀ pé ẹ̀yin ọba tó kù, ẹ tọ́ sípò àwọn baba ńlá baba yín, torí tí wọ́n fílẹ̀ ìlànà tán fílẹ̀ ẹ fẹ́ tọ́ mọ́. Ẹ ti ń ṣe mọ́gbọ́n tán mọ́mọ́ tán. Ẹ ti fẹ́ mọ́ là lé wa lọ́wọ́. Ẹ ti fẹ́ mọ́ jẹ́ kó yé wa wípé àwọn ìran baba ńlá baba yín gọ̀, tí wọ́n ń ṣèṣẹ̀ṣe, tí wọ́n ń bégun lé, tí wọ́n ń bò òòṣà ọjà. Bàbá wa ní at the Owa stream, the Eléṣe of Iléṣe carried me on his back across the stream as custom. I see that my feet must not touch the water. Eléṣe gbé mi pọ̀n sẹ́yìn, ẹ rí inú picture kan, pé wọn ò jẹ́ kẹ́sẹ̀ mi ó kan omi. After this, according to tradition, the Eléṣe must never come to Ìjẹ̀bú-Òde again to visit me for the rest of his life. Also, at Oduesha, I passed an Iroko tree, which again by tradition. Mo kọjá igi ìrókò kan, tó jẹ́ pé pẹ̀lú ìṣẹ̀dálẹ̀, wọ́n ní tí n bá ti kọjá ń bẹ̀ ń gbọ́dọ̀ rìn règbèrègbè ibẹ̀ mọ́ débi tí wọ́n tún kọjá lára igi ìrókò ọ̀hún. Bàbá wa ní àwọn dẹ́jà. Àwọn dẹ́jà tó débi pé àwọn kọjá ń bẹ̀ láì mọye ìgbà. Máa gbọ́ o, àwọn wa ní the Eléṣe must never come to Ìjẹ̀bú-Òde again to visit me for the rest of his life. Also, at Oduesha,
I passed an Iroko tree, which again by tradition, I was told I must never see again. Indeed, I have forbidden to ever pass that very road again, or according to tradition, I would die. I did not believe any of this, of course, and I have since traveled that road and passed the Iroko tree on several occasions. Also, at Ijebu Imushin, there was again another tree which I passed and which I was never to set my eyes on again. Yet, I have also seen this one many times. Bàbá ní ìdínú tí ó jẹ́ káwọn ó nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe mọ́. Ntọ́ jẹ́ kí wọ́n sọ pé ẹ wo ẹ gbọ́kàn kó ń bẹ jàre paru-paru ní gbogbo ẹ̀. Wọ́n ti wá gbàgbé pé orírun àwọn nu orísun ipò táwọn wà nu ní tí wọ́n ń pè ní ipò táwọn ń pè láwùjalè gangan nu. Ntọ́ jẹ́ kí ipò àwùjalè kó máa gbé àwọn èèyàn lójú ni pé wọ́n gbé kọjá odò kan kò gbọ́dọ̀ padà síbi odò yẹn mọ́ ká tiẹ̀ wá sọ pé ojú akátá léwó kò yẹ kó jáde ẹni ó sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ń pè láwùjalè ó ní bàbá yìí ti tú síta yìí ṣé ipò àwùjalè ṣé yóò tún níyì mọ́ kí ló fẹ́ jẹ́ kó níyì fẹ́ni tí yóò tún dù lọ́la onítọ̀ ń bọ̀ wá túnṣe ni àbí ń bọ̀ wá bàjẹ́ sí ṣé lànà tí ń bẹ́lẹ̀ nú náà ń bọ̀ wá tẹ̀lé ṣé kò ní dáa kí wọ́n má wulẹ̀ já àwùjalè mí. káwọn tí ó nígbàgbọ́ nu Islam kí wọ́n kú máa tẹ̀lé máa mú lọ àwọn tí ó nígbàgbọ́ nu Christianity kan máa tẹ̀lé àwọn pásítọ̀ àwọn bíṣọ̀bù àwọn general overseer àwọn lọ jẹ́jẹ́. wọ́n jà sọ ayédáyé òyìnbó ayédáyé ọ̀làjú ká máa dojú egbò délẹ̀ tẹ́nitẹ́ni èkìsà lọ́la àtàn ẹlẹ́nu rírùn lọ́la mú ìyá ẹ̀. kí ló dé táwọn ò fẹ́ràn tiwa kí ló dé táwọn ìgbé ti alárugẹ kí ló dé táwa náà ò kàrámọ̀ tiwa kí ló dé ń lọ ṣẹlẹ̀ gangan. nínú why I championed the rights of Obas to be buried according to their faith Awùjalẹ̀ náà lọ sọ bẹ́ẹ̀. àpilẹ̀kọ mìínú ẹ jẹ́ kí n lọ kí n padà dé tí n wá tó wọnú ẹ̀ dáadáa ẹ má gbàgbé sinimá ni apá kejì Ajagunta ó ti wà lójú ìwòran yìí ó ti wà lórí YouTube Awikonko TV lẹ́ẹ̀tìrì wo Ajagunta part 2 lágbára Ọlọ́run ẹ ti wò ẹ ti gbádùn ẹ gbádùn apá kan ní apá kejì ti jáde ẹ rè mọ́ ẹ foríjì mẹ́rin mọ́ bá ń wò ó tẹ bá wò ó ẹ bá ń gbìyànjú láti pín fáwọn èèyàn míì káwọn náà ò lè rí wò ayé ọjọ́ bíi 50 ọdún ẹ ti gbọ́ ń pa rẹ̀ God bless you mo ń padà bọ̀ ẹ ṣé. Pro Limited ilé-iṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé wọ́n tún bá ní kọ́lé ọ̀gá ni wọ́n jẹ́ Silver Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Pro Limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní ilé-iṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé ilé-iṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn lóní Treasure Homes tó wà ní Lasamaja 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Silver Gold Farm Estate tó jẹ́ ti Agview Pro Limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi ẹ ṣàlàyé Silver Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Agview Pro stands for. Through Silver Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water, and this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crops. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see,
Some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ ti gbọ́ òun àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Agview Pro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 Agview Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ló gbé iṣẹ́ wọn lárugẹ. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́ ẹ máa kà pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń wọ ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti pòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080 330 3477 080 330 3477 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà ó jẹ́ Canada ni bó lè jẹ́ Port Harcourt ni bó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdédé máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide àwa máa ní ìṣòro á máa ní kàtà ń gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough
ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Ẹ káàbọ̀ padà. Health is something to be treasured. Ire o. Ìyá Ìjẹ̀bú ló sọ báwọn. Ọ̀rọ̀ Awùjalẹ̀ Ìjẹ̀bú náà là ń sọ lọ́wọ́. Mo nígbàgbọ́ wípé ẹ gbọ́ àwọn àlàyé tí bàbá Awùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú sọ. Ó yẹ kẹ́rù ó sá. Olówó ẹ̀ tí ń wá kọjá yópa torí pẹ́rú tó sá òmìnira ní ń wá. Olówó ẹ̀ tí ń wá kiri àjò ajé ló ṣe. Bàbá rí torí Gàmbàrí jẹ díẹ̀ lóbì kéyìn ó tó pọ́n. Àkíyèsí wọn ló bí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n tán sọ tàbí tí wọ́n ṣe kò wá justified. Ìgbàgbọ́ ni n tá ń pè létùtù tá ń pè níṣẹ̀ṣe gangan ìgbàgbọ́ la nínú ẹ̀. Ìgbàgbọ́ ni níbi tí wọ́n wá darí padà sí kò sẹ́ni tó sọ pé kí wọ́n má ṣẹ̀sìn tàbí kí wọ́n má lẹ́sìn. Níbi tí wọ́n darí padà sí àwọn tó sin wọ́n yìí kí ló túmọ̀ sí? Ó túmọ̀ sí pé wọ́n rọrùn wọ ni. Iṣẹ́ wo làwọn gan ṣe ilé ayé? Torí pé Kùránì ọ̀nà náà sọ wípé bí èèyàn bá kú ọ̀rọ̀ táwọn èèyàn bá ń sọ lẹ́yìn ẹ̀ ni yóò ṣàpèjúwe ibi tó ń tọ̀ ń lọ. Wọ́n kú awuyewuye lọ́gbẹ̀yìn òkú wọn. Sọ wá túmọ̀ sí pé àwọn mọ̀lẹ́kà méjèèjì ọkọ̀ ọ̀rọ̀ wálẹ̀ ni wọ́n ń kọsẹ́ rẹ̀ lẹ̀ o. Wọ́n ń kọsẹ́ rẹ̀ lẹ̀ o àwọn màláíkà méjèèjì wọ́n ń kọsẹ́ rẹ̀ lẹ̀ o àwọn màláíkà méjèèjì wọ́n ń kọsẹ́ rẹ̀ lẹ̀ o. Àti hà àti hùn lóòótọ́ ẹ̀yìn òkú lájàkàrà medicine after death lélẹ́yìí tó kù àwọn olókùú ti sìnkú àní lọ wú lọ́la ṣùgbọ́n bá míì tá a bá jẹ tán bá fẹ́ àpọ́nlé ọ̀rọ̀ ń bọ̀ o. Ẹ má gbàgbé pé àpilẹ̀kọ méjì mọ́ lọ́wà ṣùgbọ́n wọn ò fẹ́ jẹ́ kó gùn jù. Ẹ já fi léṣe kan bẹ̀ kọ́lọ́hún mọ́ ti sọ pé títàn dé ká láǹfààní àti túnṣe kejì títí ìgbà náà ẹ má gbàgbé lórí ayẹyẹ ọjọ́ ìbí àti tìkówó jọ fún ti rédíò ìrànlọ́wọ́ tẹ bá ní nípa ní tó bá wà lákàáyín tẹ́ rò pé ẹ fẹ́ fi ran ọmọ kékeré yìí lọ́wọ́ Ọlọ́run ó ṣe àníkún àti àdínkùn ẹ̀ lágbára Ọlọ́run. Ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234-904-851-9362 nọ́mbà tí ẹ wà ní òkè fọ́nrán tẹ́ fi ń wò mí WhatsApp nọ́mbà ni. Ẹ já sọ̀rọ̀ ńbẹ̀ lóòrèkóòrè. Bákan náà ẹ like follow page mi lórí Facebook Awikonko TV. Bákan náà mo ní kí n tún rán yín létí Ajagunta apá kejì ó ti jáde ẹ̀rí bá ń wò ó ẹ bá mi pín kó délé kó dóko kó dọ́nà kú kó dẹ́sẹ̀ kúkú kó dọ́nà jíjìn. Ara ò lè dá àrà dá a nílò ara wa níta bá ṣe fẹ́ nìkan àṣepamọ́ ni o kò sẹ́ni tó lè dálé ayé ara ẹ̀ gbé ó nílò àwọn èèyàn kan bó bá ti jẹ́ bẹ́ẹ̀ ìwọ náà jẹ́ òpó àti ọ̀pá sí ìgbédìde ẹnìkan má jẹ́ òpó àti ọ̀pá fún ìbọ̀sílẹ̀ ẹnìkan torí pé tẹ́nìkan bá ga ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó fà sókè bẹ́ẹ̀ nìkan bá wálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó fà wálẹ̀. Be a destiny supporter. Do not be a destiny destroyer. Àkàndọ̀rọ̀ Awikonko àjáwàrọ̀ Awikonko sọ lójú ọlọ́rọ̀. Àtẹ̀dẹ àtàsálẹ̀ Yorùbá àtẹ̀dẹ àtàsálẹ̀ Káàárọ̀ Oòjíire kò ní wọ́ mi o.
àwọn tó yẹ kó sàpọ́nlé ẹ̀ ní tẹ́ mẹ́rẹ̀ yìí o orílẹ̀-èdè lẹ káàárọ̀ òjìrì ò ní dàrú o ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ nígbà tó bá tòrò tálàáfíà ń bẹ ńlẹ̀mí àtẹ̀yìn yóò fi gbáyé ìgbádùn láfi gbáyé ìrọ̀rùn ní ìbáṣepọ̀ àtàjọṣepọ̀ tó dánmọ́rán nífìwà láàrin wa ẹ ṣé ikú ò ní yà wá àìsàn ò ní gbé wa dé àtẹ̀mí àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra ó dìgbà kan náà. ẹwà arúgbó tí wọ́n fi ránṣẹ́ yìí ta lójú ń pọ́n. ìlú Ìlọ́rọ̀ mo fẹ́ kó jẹ́rù túwẹ́túwẹ́. kò rí bí kásùn tóbi ní ẹni ká máa rún sinimá ńláta wíde ajagun tala kọ́lé ẹ̀ ogun gbẹ̀bọ̀n bàtàjà kun òde kalẹ̀ bó ṣe rúkú wọlé náà rúkú jáde sí ọwọ́ ẹ̀ bọ́ra burúkú ni o ọjọ́ ìjà wọn ránṣẹ́ pasabari ọjọ́ ogun de wọn ránṣẹ́ pológun tógun lajagun ta ń bọ̀ ó gbọ̀tún yọ gbòsì yọ gbàgbédé méjì yọ pọ́pọ́ apalo gángan lajagun ta tí wọ́n wá o kò fi bẹ́jà kò fàdájà kò fọkọjà àtẹ́lẹwọ́ ló fi ń jagun ṣẹ́gun iná bara wuta òjò palami ọ̀kayọ̀ làálà ibi tó ti rí wa gbára yìí kò sẹ́ni tó yẹ sinimá ti tún ajagun ta it's a blockbuster written and produced by Adeoye Abẹ́fẹ́ Awikonko directed by Seun Akínsànyà correct man packaged by Mary Akinola starring Sanusi Isiakapa Kabiru Adéyínká Arínájà Ralph Niyi Délé Fagboyọ Adéwálé Alẹ́bíoṣù Ọláìdé Àjàní Àtòríbẹ̀wù Tamatiye Eléjìgbò Abẹ́ni Ẹ̀rọ Adeoye Abẹ́fẹ́ Awikonko fúnra ẹ̀ Mary Akinola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá náà ìta àgbàkọ́lé ẹ̀ ní ajagun ta subtitled in English tragic comedy ni bó ṣe gbóná girigiri tó gbé ọkàn sókè róró bẹ́ẹ̀ ló ń panilẹ́rìn àríntàkìtì sinimá titun ajagun ta now showing on YouTube ẹ click sórí Awikonko TV kẹrẹ́ ríran wò ajagun ta ni o àwòtúnwò ní ẹgbàá bẹ́ẹ̀. Yeah.